ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjíire ẹ dìde ogun ti dé ẹ dìde ẹ gbára yín ẹ dìde ẹ gbára yín lọ́wọ́ ìjọba Nàìjíríà ìjọba atónilẹ́rú ìjọba ìkà ìjọba tó fẹ́ pa yín tó fẹ́ gba gbogbo ilẹ̀ yín tó fẹ́ gba ohun ní yín lọ́wọ́ yín ẹ dìde kẹ́ gbára yín lọ́wọ́ wọn ẹyẹ wùwà ojo ẹ dìde ọmọ akíní yín ẹ kì í ṣojo ẹ sọmọ encourage kẹ́ ẹ dìde ẹ jà fún ìran yín ẹ gba ẹ̀tọ́ yín lọ́wọ́ Haúsá Fúlàní ẹ gba ẹ̀tọ́ yín ẹ gba ẹ̀tọ́ yín kò sẹ́ni tó lè jà fún yín àtẹ̀wájà fúnra yín Ọlọ́run pàápàá kì í sọ̀kalẹ̀ fún ara ẹ̀yin èèyàn ló máa dìde ló máa ràn yín lọ́wọ́ bíbélì táǹkà àárín inú bíbélì pé Ọlọ́run sọ̀kalẹ̀ ó wá pa gbogbo ọ̀tá Ísírẹ́lì ọmọ Ísírẹ́lì fọlá Ọlọ́run dìde ogun tọ́lọ́run máa ń ràn lọ́wọ́ láti jẹ́kun sọ́kà ẹ dìde gbogbo Yorùbá ẹ dìde ẹ gbára yín kò sẹ́ni tó máa gbà yín ẹ má rò pé international community kan ń bọ̀ láti gbà yín lọ́ní o wọn wá torí pé àwọn náà ń benefit ní gbogbo wàhálà àti ìdààmú wa ẹ dìde fún ara yín ẹ dìde ẹ̀yin lè máa jà tẹ́ máa gba ẹ̀tọ́ yín kò sẹ́ni tó máa gbà fún yín ẹ gba ẹ̀tọ́ yín o ẹ dìde ẹ gbára yín ẹ dìde ẹ gbára yín ẹ dìde kò sẹ́ni tó máa gbà yín òmìnira 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 nísinsìnyí ẹ dìde lórí Nàìjíríà kò tún tẹ́fẹ́ ṣe ti yẹn kò sẹ́ni tó lè tún Nàìjíríà ṣe àfi tẹ́ bá ń tọ́ra yín jẹ wọ́n ti sọ fún wa títí tí ibẹ̀ ọ́ bí wa sínú ẹ̀ ó ti tẹ́ ìrètí lọ́sọ fún wa tí alàgbà tó yìí náà ìrètí náà làwọn náà tó máa sọ fún àwọn ọmọ wa kí ló dé kí ló ní Nàìjíríà is a scam Nigeria is not a country it's a scam geographical expression lásán ni ẹ má jẹ́ kó tàn yín jẹ mọ́ àwọn politician àwọn olóṣèlú àti gbogbo international community tó ń tàn yín má jọ tàn yín mọ́ ẹ dìde kẹ́ gba ẹ̀tọ́ yín ẹ jà fúnra yín fún ara yín kẹ́ lè dòmìnira níbẹ̀ ni pẹ́ẹ́nikẹ́ni tó bá sọ ohun tó bá mọ òtítọ́ yóò sọ ọ́ di òmìnira òtítọ́ tẹ́ ẹ bá mọ̀ tí ẹ lò kò lè sọ yín di òmìnira o ẹ lo òmìnira ẹ lo òtítọ́ tẹ́ ẹ mọ̀ láti gbára yín láti sọra yín di òmìnira kọ́lọ́run kó lè jà fún yín nígbà tí Dáfídì wà níwájú Gòláyátì Dáfídì ò dúró síwájú Gòláyátì tó sọ pé Ọlọ́run máa gbèjà wún lásán o Dáfídì mú òkúta àti ọfà tó dẹ̀ lò òun lọ́lọ́run gbà ṣe mọ́ lọ́wọ́ kálífẹ́sẹ́ nígbà náà kálífẹ́ Dáfídì kan dúró síwájú Gòláyátì lásán ni tí ò ṣe ń kóhun Ọlọ́run ò ní ṣe ń kóhun Ọlọ́run ọmọ tó bá ṣípà nìyẹn máa ń gbé ẹ̀yin náà ìṣípá kólódùmarè Ọlọ́run kó lè gbà yín kó lè ràn yín lọ́wọ́ ẹ má rí ìjọba Haúsá àbí ìjọba Nàìjíríà bí alágbára pé tó lè kí ẹ̀ lè kojú ẹ̀ tẹ́ bá kojú wọn àwọn ló máa sá àwọn ló máa gbà fún wa láti lọ ọbẹ̀ yín ni ó ẹ dìde ẹ jà fún ẹ̀tọ́ yìí kọ́yé pa àwọn èèyàn yín mọ́ kọ́yé pa àwọn obìnrin wa kọ́yé lè fún wọn kọ́yé kidnap àwọn ọmọ wa kọ́yé kidnap ìyàwó àtọkọ kọ́yé kidnap àwọn èèyàn wa mọ́ ẹ gbára yín ẹ dìde o Ọlọ́run aláàánú á ràn wá lọ́wọ́ ẹ dìde o Ọlọ́run ò lè ràn wá lọ́wọ́ tá a bá dìde ẹni tó bá ṣe ọmọ tó bá ṣe bá nìyẹn máa ń gbé ẹ dìde.